dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn odi ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa òun agbẹ́yìnga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà o tí ẹ jẹ́ kí àwọn ọmọ èwe wa kí wọ́n rí ọdún mìíràn ìyẹn ọdún àwọn ọmọ wẹ́wẹ́ àti àjọ̀dún àwọn èwe ti ọdún yìí tí a kò fi ẹnikẹ́ni ṣàwátì nínú wọn a kò gbé ẹnikẹ́ni gbìn bẹ́ẹ̀ ni gbọ́mọgbọ́mọ kò gbé ẹnikẹ́ni ògo ní forúkọ mímọ́ yín o bí ẹ ti bá wa dá wọn sí tí ẹ kò jẹ́ kí àwa òbí kí ó fara gba àwẹ̀ kí a sunkún lórí wọn ẹ ṣé Ọlọ́run wa olúwa àdúrà tí a gbà fún àwọn ọmọ wa lénìí olúwa ẹ fi àṣẹ dáhùn o kí ẹ mú wọlé àìsàn ẹ lọ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ìní ọjọ́rú ọjọ́ 28 àdúrà fún àwọn ọmọ wa a ó gbàdúrà fún àwọn ọmọ wa lénìí a ó mú ẹsẹ̀ àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 51 ẹsẹ̀ 25 ìwé Àìsáyà orí 51 ẹsẹ̀ 25 ṣùgbọ́n ohun tí olúwa wí nìyí o bẹ́ẹ̀ ni a ó gba àwọn ìgbèkùn lọ́wọ́ àwọn jagunjagun àti ìkógun lọ́wọ́ àwọn akíkanjú ẹni tí ó bá bá ọjà ni èmi yóò bá jà o àti àwọn ọmọ rẹ ni èmi yóò sì gbàlà nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà bákan náà orí 9 ẹsẹ̀ 17 títí dé 18 Àìsáyà orí 9 ẹsẹ̀ 17 títí dé 18 èmi ò sì dúró de olúwa tí kò pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù èmi ò sì máa mọ ọ̀nà rẹ̀ o èmi ò máa wo ọ̀nà rẹ̀ kíyèsí èmi àti àwọn ọmọ tí olúwa fi fún mi wà fún àmì àti fún iṣẹ́ ìyanu ní Ísírẹ́lì láti ọ̀dọ̀ olúwa àwọn ọmọ ogun wa tí ń gbé ní òkè Síónì wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gba àwọn àdúrà náà tí a ní fún àwọn ọmọ wa lónìí kókó àdúrà àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé gbogbo àwọn ọmọ tó wà ní agbègbè rẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ tó fún àwọn òbí wọn láti tọ́jú wọn àdúrà kejì bàbá mo fi gbogbo àwọn ọmọ tó wà ní agbègbè mi lé ọ lọ́wọ́ o jọ̀wọ́ yí wọn ká pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ kí o sì dáàbò rẹ bò wọ́n ní orúkọ Jésù bàbá kókó àdúrà kẹta bàbá jọ̀wọ́ ràn gbogbo àwọn ọmọ tó wà ní agbègbè mi lọ́wọ́ o láti bá ọ pàdé kí wọ́n lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú rẹ gẹ́gẹ́ bíi ti Sámúẹ́lì ní orúkọ Jésù ìkẹrin bàbá jọ̀wọ́ bùkún àwọn ọmọ tí ó wà ní agbègbè mi pẹ̀lú ẹ̀mí títayọ̀ gẹ́gẹ́ bí o ti fún Dáníẹ́lì ní orúkọ Jésù àmín kókó karùn-ún bàbá jọ̀wọ́ bùkún àwọn ọmọ tí ó wà ní agbègbè mi o pẹ̀lú ọgbọ́n àti ẹ̀bùn ìmọ̀lára tó tayọ ọjọ́ orí wọn kí wọ́n lè ṣe ìpinnu tó bá ìfẹ́ rẹ mu ní orúkọ Jésù àmín bàbá mo fi ìlera gbogbo àwọn ọmọ tí ó wà ní agbègbè mi lé ọ lọ́wọ́ jọ̀wọ́ fún wọn ní okun ní ara ọkàn àti ní ẹ̀mí jọ̀wọ́ bùkún wọn pẹ̀lú ìlera látòkè wá ní orúkọ Jésù àmín bàbá jọ̀wọ́ yí gbogbo àwọn ọmọ tí ó wà ní agbègbè mi ká pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó dára tí wọn yóò ní ipa rere láti kó nínú ayé wọn kí wọ́n lè fi ògo ìwọ Ọlọ́run hàn àmín ìkẹjọ bàbá jọ̀wọ́ fún gbogbo àwọn ọmọ tí ó wà ní agbègbè mi ní ìgboyà àti okun láti borí gbogbo àwọn ìdojúkọ tí ó dojúkọ wọn ní orúkọ Jésù àmín ìkẹsàn bàbá jọ̀wọ́ ràn gbogbo àwọn ọmọ tí ó wà ní agbègbè mi lọ́wọ́ láti lè ṣe ohun tí yóò mú ète rẹ fún ayé wọn wá sí ìmúṣẹ ní orúkọ Jésù àmín ìkẹwàá bàbá jọ̀wọ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ tí ó wà ní agbègbè mi kí wọ́n gbé ìwàláàyè rẹ wọ̀ kí wọ́n sì jẹ́ ìbùkún fún gbogbo àwọn tí ó wà ní agbègbè wọn ní orúkọ Jésù àmín kókó ìkọkànlá bàbá jọ̀wọ́ pèsè àwọn ọmọ Ọlọ́run àti onírẹ̀lẹ̀ pípé fún gbogbo àwọn tọkọtaya tí wọ́n wà ní agbègbè mi tí wọ́n ń wojú rẹ fún èso ti inú kó má ṣe sí ẹnikẹ́ni tí yóò yàgàn ní agbègbè mi ní orúkọ Jésù àmín kókó àdúrà kejìlá gba àwọn kókó àdúrà tìrẹ fún gbogbo àwọn ọmọ nínú ilé rẹ ní àdúgbò rẹ ní ìjọ rẹ àti ní gbogbo àgbáyé Ọlọ́run yóò sì gbọ́ àdúrà wa lórí àwọn ọmọ wa ní orúkọ Jésù a ò ní gbàgbànù àdúrà ní orúkọ Jésù àkú ọdún èwe ti ọdún yìí o àṣèyí ṣàmọ́dún lọ́dún tó ń bọ̀ tí Jésù ò báyìí tí ì dé àní wá kankan tì nínú àwọn ọmọ wa ó dàbọ̀.